kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, àkí gbogbo ẹ̀yin olólùfẹ́ Tani Olohun káàkiri àgbáláyé pátá wípé tẹ́ fi ń wo ní fọ́ èyí tẹ́ fi ń gbọ́ ní di láṣẹ lọ́wọ́ Olódùmarè, láṣẹ lọ́wọ́ Ifá. A lọ abọ̀ àkúkú fọmọ jẹ́ lórí debate tí wọ́n ṣe ní péjì Ọba Solomon ní àná, lálẹ́ àná. Òun la ní ká wá fáyín olólùfẹ́ wa lábọ̀ rẹ̀. Debate láàrin àwọn ọmọ ọkọ Yorùbá àtàwọn alákatakítí Mùsùlùmí. Ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ inú mi dùn lọ́pọ̀lọpọ̀ torí pọ̀pọ̀lọpọ̀ ti kú gìrì, wọ́n ti dìde, wọ́n ti rí n tá à ń sọ, wọ́n ti rí òótọ́ tó wà nù tá à ń sọ. Ṣé n pa àsọ àwo sẹ́ni pé àwa máa ń sọ pé àkègbè àfẹ́ apolówó ẹ̀sìn, ṣùgbọ́n àgbóyè tó dání láti láwọn èèyàn lójú. Inú mi wá dùn pé lánàá òun ní péjì Ọba Solomon tá a lò tá a ti ń ṣe debate. Fún gbẹ̀yìn olólùfẹ́ wa, tẹ́yìn náà bá fẹ́ wo debate yẹn, mo stream ẹ̀ lánàá sí YouTube. Ẹ lọ wo YouTube wa. Debate yẹn 2 hours plus ni. Gbẹ̀yìn tẹ́ bá fẹ́ wẹ̀ lọ wò. Bọ̀bọ̀ kàn ní kí n summarize fún wa ni. Kẹ́lẹ́ bá a mọ bí ọ̀bẹ ṣe báwọn èèyàn wá ń dì. Nígbà tó yá wọ́n wí ń tà ń tà, wọ́n wí ń tòǹtò. Kí mọ́ dínlẹ̀ pẹnu. Lánàá ní péjì Ọba Solomon, àwọn tí ń wò wá, wọ́n lé ní 40,000 people. Wọ́n lé ní 40,000 people. Sọ̀rọ̀ pé onílàkàì ni àwọn tí ń wò wá. Bá a wíire, wọn ò kù sọ. Bá a sì wíire, wọn ò sọ. Àwọn tí ń wò wá, wọ́n ń wò wá tọgbọ́tọgbọ́ ni. Wọ́n sì gbọ́ gbogbo tá à ń wí. Láì dé ìnà pẹnu. Kí n béèrè àkọ́kọ́ tí àwọn ọmọ ọkọ Yorùbá béèrè lọ́wọ́ àwọn Mùsùlùmí. Tí àwọn ọmọ ọkọ Yorùbá pàápàá láàkọ́kọ́ kí n lù wọ́n lọ́gọ̀ ẹnu tó rán gbìyànjú látòrí last wife. Ìyá mi dáadáa, ohun ẹ̀gbọ́n kékékéké tó dé MS bàbá olówó Èkó, Malik Musa àti gbogbo àwọn tá àti ẹ̀gbé wọlé bí Àkànbí Ọlọ́ba bẹ́ẹ̀. Àkí ògbó yín ojú ní tíyín o, ọmọ ọkọ Yorùbá ni wọ́n. Torí àwọ̀ ò sojú ẹ̀sìn, a sojú ẹ̀yà, à ń sojú Yorùbá, ọmọlẹ̀ káàrọ̀ òjìrè, ìran bàbá wa là ń sojú. Kógúnbà jànálẹ̀ bàbá wa pẹ̀lú ẹ̀sìn àtọ̀húnrìnwá. Ẹ jẹ́ n sí pápápá kí n béèrè tán béèrè lọ́wọ́ wọn. Láàkọ́kọ́ ìbéèrè tá a kọ́kọ́ béèrè ni. Lánàá tí à ń sọ yìí, a béèrè ju béèrè méjì lọ. Táwọn Mùsùlùmí tán fi yarí, tán fi sọ dogun, tán fi sọ di bó lọ ìyá mi. Bẹ́ẹ̀ láàkọ́kọ́ tá a béèrè ni pé nínú Kùránì ó wà ń bẹ̀ pé ọmọbìnrin tí ó bá tí ì ṣe nǹkan oṣù èèyàn lè kọ̀. Ní táwọn sọ fún wọn ni pé ní tí wọ́n fi lè mú èèyàn lè kọ̀ ọmọbìnrin tí wà tí ì ṣe nǹkan oṣù dájúdájú. Kùránì sọ pé èèyàn lè fẹ́ ọmọbìnrin tí wà tí ì mọ̀ ṣe nǹkan oṣù. Àwọn sọ wípé nínú Sahih Buhari and Muslim, Muhammad fẹ́ ọmọ ọdún 6 ó sì bá sùn lọ́mọ ọdún 9. Ọba Solomon máa sọ fún pé ní táwọn ṣẹ̀ṣẹ̀ sọ yìí, ní táwọn ọmọ ọkọ Yorùbá sọ yìí, ó yá ẹ mú àyà Kùránì wá kẹ́ ẹ fi takò pé nínú àyà Kùránì báyìí o. Kò gbà, kò fara mọ́ kéèyàn fẹ́ ọmọ ọdún 6 kéèyàn tó kó bọ́dì ní ọmọ ọdún 9. Ẹ jẹ́ àjọmọ́ lọ kí wá gbọ́ táwọn èèyàn wá wí. Mo ti kó wá bìbà. Ẹ wá gbọ́ táwọn èèyàn àwọn rí nínú àyà yìí pé àyà àkọ tẹ́ bá fẹ́ kọ̀yàn sílẹ̀ ni ó dẹ̀ mention 3 categories of obìnrin. Ó mention tẹ́ bá fẹ́ kọ àwọn tó ti ń ṣe menopause lẹ̀, Allah subhanahu wa ta'ala ó ní kẹ́ dúró 3 months. Ó dẹ̀ tẹ̀síwájú ó sọ pé àwọn tí wọn tí ì ṣe nǹkan oṣù ṣẹ̀dá mọ̀ pé báàsì yìí ó ń kọ̀yàn sílẹ̀ ni, which means pé ẹ lè marry ọmọ kékeré ẹ dẹ̀ lè kọ̀ wọ́n sílẹ̀, which automatically means pé ẹ lè fẹ́ wọn ẹ dẹ̀ lè bá wọn sùn. Okay, ẹ ṣeun sister. Verse tẹ́ka yìí kò mean pé ẹ lè fẹ́ ọmọ kékeré. Kódà kò sọ wípé àwọn tí wọn ò tíì ṣe nǹkan oṣù. Àwọn tí wọn ò ṣe nǹkan oṣù ló sọ. Wallati lam yahidna, those who have reached a marriageable age but they are not menstruating. And aya Quran mi ló máa easily já irọ́ yín. Tí Quran bá fẹ́ sọ̀rọ̀ nípa pé yín ò tí reach a specific age, a ṣàlàyé ẹ̀. Ẹ lọ sí Suratu Nur verse 57. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí lọ́dọ̀ yín King Jasmine. Suratu Nur verse 57. Ẹ jẹ́ ká ṣàlàyé tí ò yé ó máa ní ká ṣàlàyé. Wọ́n sọ mẹ́un. Wọ́n sọ pàtó ni pé Quran sọ wípé gbogbo wa láti mọ̀ pé Ànábì fẹ́ Aisha lọ́mọ ọdún 6, ó bá sùn lọ́mọ ọdún 9.
Quran wa tún sọ nínú súrà yẹn pé ẹ lè kọ àwọn obìnrin kan sílẹ̀ pàápàá jùlọ àwọn tó wà ní wọn tí wọn ti ṣe nǹkan oṣù definitely nígbà tí Quran sọ fún wa pé a lè kọ àwọn tí ò ṣe nǹkan oṣù sílẹ̀ dájúdájú Quran sọ fún wa pé a lè fẹ́ àwọn tí ò sì ṣe nǹkan oṣù nìyẹn ẹni téèyàn bá ti fẹ́ lèyàn ṣe láti kọ sílẹ̀ ohun tí aláṣọ ìgbà wọn fà nìyẹn ẹ wá wo irọ́ tí wọ́n tún wá pa ìbéèrè méjì péré ni o ládùúgbò béèrè táwọn ọmọ ọkọ Yorùbá kó wá ìbéèrè méjì péré làwọn alákatakítì náà dáhùn tì fún bíi wákàtí mẹ́ta ìbéèrè méjì péré ìbéèrè aláàkọ́ wọn ò dáhùn ẹ̀ ọba Solomon tẹ̀lé pé ẹja fọwọ́ bò ó ẹja bọ́ bómi wọn ò rí dàtà fi bọ́ bómi àti abọ́ sí ìbéèrè kejì ibi tí bíbí ọba Solomon gangan nìyẹn ẹja gbọ́n tí wọ́n tún wí síwájú. Mo lè bá yín gbé suwato ìtò wà suwato ní sáà. 58 sorry 58. Now. Okay, bismillah. Ẹ jẹ́ bá. Kí n káàbì. Ẹ jọ̀ọ́ sà tẹ́ bá ti ń kà lọ ní English ó yá olówó èkó máa bá wa tún ní Yorùbá. Irọ́ kó má bá wa tún Yorùbá sà ẹ má wọlé. Islamic knowledge ẹ jọ̀ọ́ ṣé Yorùbá yín dá gájá dáadáa bí kébì wọn àti sí Yorùbá. Ẹ yá ẹ bá wa tún ní Yorùbá. Ẹ máa bá a tún Sheikh torí Yorùbá mi o. A rọ èmi lọ́rùn gidi gan brother Justin ẹ gbé sójú screen bẹ́ẹ̀. A fẹ́ rọ èmi lọ́rùn púpọ̀ jù láti tún ní àti Lárúbáwá sí Yorùbá. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ẹ jẹ́ kí èmi náà try kí n ṣí ní ọ̀dọ̀ mi dé. Láti English lẹ máa ṣe tún sí Yorùbá wa àgbọ̀ Lárúbáwá o. Okay, ẹ jẹ́ kí n try láti search fún English version. Mo lè máa ka English bí bá ṣe. Okay, ó yẹ máa kà. Oh, you who have believed. Now, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ onígbàgbọ́. Let those whom your right hand possesses and those who have not yet reached puberty among you ask permission of you before entering at 3 times. Àwọn ọmọ kéékèèké àwọn tí ọwọ́ ọ̀tún yín possess ìyẹn àwọn tẹ́ kó lẹ́rú látọjú ogun àti àwọn ọmọ kéékèèké right who are yet to reach puberty àwọn tí wọn ò tí ì reach age maturity ní mọ́mọ́ ìfẹ́ sọ maturity ní Yorùbá ni o àwọn tí wọn ti reach age tí wọn ti bàlágà tí wọn ti bàlágà ẹ ṣe àwọn tí wọn ti bàlágà nínú yín ẹ jẹ́ kí wọ́n seek permission ẹ ní láti go further ju bẹ́yẹn lọ because law tó wà láàrin ìkọ́ni nǹkan tá a fẹ́ discuss a very clear example nípa bí Quran ṣe máa ń sọ̀rọ̀. ṣẹgbẹ́ wọn ni wọ́n ní mo defend pé báwo ni Muhammad ló ṣe fọmọ ọdún 6 tó bá sọ lọ́mọ ọdún 9 nítorí pé ó defend nìyẹn o wọ́n dẹ̀ sọ̀rọ̀ Quran verse tí wọ́n kọ́ kà nípa pé ẹ̀yẹ́ lè kọ́ ọmọ tí wàá tí mo ṣe kóṣù sílẹ̀ ẹ wá lọ gbé fáàsì bíi pé àwọn tẹ́ wá kó bọ̀ lójú ogun ẹjọ́ ọ̀nà wọn ló gbà jọra wọn àfi bí ẹni pé bóyá wọn ò wà prepared ni o bóyá wọn ò prepared ni o bóyá kò sí nǹkan kan tí wọ́n lè fi defend kíní yẹn nu Quran ni o kò yé mi ẹ̀yin ẹ̀gbọ́n tán sọ wọ́n ní pé ok ẹ fẹ́ defend pé Muhammad kò fara mọ́ kéèyàn ò fẹ́ ọmọ tí wàá tí mo ṣe kò sì lè fẹ́ defend ẹ wá lọ ń ka ìtàn ojú ogun pé àwọn tẹ akóbọ̀ lójú ogun ẹ lè fẹ́ inú wọn ṣé n táà ń sọ lẹ́ ń sọ ṣé n táà ń sọ lẹ́ ń sọ ẹ̀yin náà ẹ̀gbọ́n tí ń kà ó wá fẹ́ ka Quran verse ó wá ka láyìn kìíní ó ka láyìn kejì ó níbi tó fẹ́ mú lóhùn ti mú ó ti pé tó ń ká ò bá tó ń sọ mu aláàkọ́ nù bàtún pọ̀ ìtẹ́lẹ̀ kejì wa ẹ jẹ́ n gbọ́ wọn síwájú. Walladhina lam yablughul hulma, those who are yet to reach the age of puberty. Àwọn tí wọn ò tí bàlágà nínú yín. Ẹ place verses méjèèjì yìí, sister, side by side. Ẹ place verse yìí, sẹ́gbẹ̀ verse tẹ kàlẹ́ kan tó ń sọ̀rọ̀ nípa wallati lam yahidna, àwọn tí wọ́n ṣe menstruation. Is it àwọn tí wọ́n ṣe menstruation ni àbáwọn tí wọ́n ti reach age menstruation ṣùgbọ́n tí wọ́n ò ṣe? ẹ tún padà ká àlùkùrán ẹ tún padà ká àkọ́tọ̀ ẹ̀ka lẹ́ẹ̀kan yẹn ẹ tún padà ká again. Fáàsì tí mo kà. Ẹ jọ̀ọ́ jẹ́ ká dáhùn. No kì í sọ̀dọ̀ yín kì í sẹ̀yìn. Okay. No hold on
ẹ tún padà ka ìkọ́tẹ́ kan lẹ́ẹ̀kan yẹn ẹ tún padà ka again olówó èkó. Yes. ṣé èmi ni àbí Yes, sísá náà? yes, sir. Yes, sir. Ẹ jẹ́ á kà again because okay ní ká now tún padà gbọ́ ọ̀kọ́ tó ń kà lẹ́ẹ̀kan. gbogbo ilé ẹ gbọ́ o. Ẹ dẹ̀ mọ̀ pé Surah Talaq nìyí o, divorce nìyí o. Ó ní as for your women past the age of menstruation. fún àwọn obìnrin yín tí wọ́n ti kọjá tí wọn ò ṣe nǹkan oṣù mọ́. Ẹjọ́ King ẹ bá wa mute echo ẹjọ́ ẹ má bínú tẹ́ bá ti sọ̀rọ̀ tẹ́ máa bá wa mute àti Ali náà ẹjọ́ sá. Ó ní as for your women past the age of menstruation. fún àwọn obìnrin yín tí wọ́n ti kọjá nǹkan oṣù. ojú òní ti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ọ̀tọ̀ ni tí wọ́n ń bí wọ́n ọ̀tọ̀ ni tí wọ́n fi ń dáhùn kódà nígbà tó wọ́n á tẹ̀síwájú tàṣà fọ̀rọ̀ yìí tí wọn ò rí àyà fi dìfẹ́ǹdì ẹ̀ àwọn àfọ̀bà tó ń rí fáàsì inú Kùránì mọ̀ wọ́n bá tún lórí gọ́gù ibi apá wọn ti jábọ́ nù àwọn tí wọ́n bá tán bèrè béèrè lọ́wọ́ yín wọ́n mú Quran verse hadith verse wà láti bèrè question lọ́wọ́ yín báwọn mùsùlùmí wọ́n ṣe sá lórí gọ́gù nù ibẹ̀ ló ti wáyà bìlẹ̀ ní pé ṣé Muhammad ló tún ní gọ́gù àbí gọ́gù tí ní ọmọ design Quran afáàkẹ́ tó sọ ní yẹn sórí Quran yẹn ó ti wà out of date ayé ìgbà yẹn nìyẹn ṣe ìpà ayé ìpà kan wà aláṣọ àbá ń bèèrè lọ́wọ́ ẹ̀ pé ẹ̀dùn o ṣe bẹ́ẹ̀ ni Muhammad is the best prophet it was the perfect prophet best human being on earth wẹ́ẹ̀ tó fi jẹ́ pé ẹ̀ tó wá máa compare gọ́gù láti condemn action Muhammad wo oníyàn kan sọ ìbílẹ̀ aláwọ̀ kọ́nu ìbílẹ̀ lẹ́ẹ̀kejì lápá ti jábọ́ bí wọ́n ti bẹ̀rẹ̀ pé Muhammad bókù sùn wọ́n tún bú Muhammad náà sùn ìbílẹ̀ lápá ti jábọ́ nù àbá lọ àbábọ̀ àwọn ọmọ ìyá wa nú ẹ̀sìn ìsìlámù wọ́n mọ̀ sọ dìjà wọn ò fẹ́ kẹ́nìyàn kó sọ̀rọ̀ mọ́ nígbà tí ọba Solomon rí pé àwọn kíní yìí wọ́n ti fẹ́ sọ dìjà bá Solomon ti já ogun yẹn bọ́ nù nígbà tó wá já ìyẹn bọ̀ tán ó wá sọ wípé ó lẹ́yìn mùsùlùmí ẹ dákun tẹ́ ẹ bá fi wá ṣe dìbéètì ńjọ́ mi o ẹ gbá àwọn tó bá lè dìfẹ́ǹdì ọ̀rọ̀ yìí ẹ gbé wọn dání ṣùgbọ́n àwọn tí wọ́n gbé wá lálẹ́ yìí bá Solomon ti sọ nìyẹn ó láwọn tí wọ́n gbé wá lálẹ́ yìí wọn ò lè dìfẹ́ǹdì tí àwọn èèyàn yìí ń béèrè lọ́wọ́ wọn ó sọ frank and clear àwọn tó gbé wá lálẹ́ yìí o wọn lè dìfẹ́ǹdì táwọn èèyàn yìí ń béèrè lọ́wọ́ wọn ó sọ lẹ́yìn ìgbà náà wọ́n ti wá lọ gbé Jamiu Adégúnwà wá èyí ló tún Jamiu Adégúnwà ló wá fọ́ gbọ́rọ̀ lójú lẹ́yìn ìgbà tó jagun wọn bọ́ nígbà Jamiu Adégúnwà wọlé ó ní ẹ mọ̀ dá àwọn lóúnjẹ alẹ́ àdìtì sọ yìí Buhari à Muslim yẹn àdìtì yẹn sádìtì gidi àdìtì tó sọ pé Muhammed bá ọmọ ó fẹ́ Aisha lọ́bọdún mẹ́fà ó bá sọ lọ́bọdún mẹ́sàn-án ó láti ṣe dandan ní bí Jamiu Adégúnwà náà ṣe gbé àdìtì kan wá nù àwọn bèèrè pé àdìtì èyí tí wọ́n gbé wáyé ibo ló ti rí inú sọ yìí Buhari à Muslim náà ló tún ti mú yẹn náà bọ́ ti wọ́n fún rẹ̀ condemn àdìtì yìí pé àdìtì èyí kò ó ní àdìtì tí wọ́n condemn ó tún mọ̀rọ̀ mi wà nú ẹ̀ ìtọ́jà ìdìbò mi jù ní pé tí Jamiu Adégúnwà fi lè wá yẹn tó condemn gbogbo àdìsí Muslim láìkì jù ó ní àdìsí Kudusi lẹ́yìn Kudusi ó ní àdìsí Sahih Buhari à Muslim àdìsí lẹ́yìn yẹn kò àdìsí yòókù wọ́n tẹ̀lé wọn ni nígbà Jamiu Adégúnwà dé ó ní àdìsí Sahih Buhari à Muslim ó ní sọ àdìsí gidi ó náà wá fẹ́ sọ̀rọ̀ gbogbo tó wá ń sọ láti inú àdìsí báwo wá làwa táwo mọ̀ ń pa àdìsí tẹ́gbé wá nígbà jẹ́ pé àtàdìsí Kudusi àti Sahih Buhari à Muslim àti tẹ̀kíyà kìnnìkan àti Quran fún rẹ̀ kò sí ìtẹ́kọ lójú wá ní gbogbo ẹ̀ wọ́n ní báwo wá làwọn tẹ́ fẹ́ ròyìn ẹ̀sìn yẹn fún báwo làwọn ṣe fẹ́ mọ èyí tó jọ tẹ̀ǹtìkì inú ẹ̀ nígbà jẹ́ kò sí ìtẹ́kọ lójú wá ní gbogbo ẹ̀ Quran náà wọ̀ kọ́ lójú wa táìpẹ́ kọ Quran lójú wa á sọ pé Quran yẹ authentic lòun n tó apply sí hadith ló apply sí Quran náà wọ́n wá ń tako àwọn èèyàn wa lánàá bí ẹni wípé àwọn ló kọ Quran àbáwọn ló kọ hadith mùsùlùmí wá ń tako hadith online inú mi ti ẹ̀dùn torí pé nígbà tí ọba Solomon jagun ọba lánàá oníṣẹ̀ṣe lọ péjì wọn mùsùlùmí lọ péjì wọn nígbà mo dé péjì àwọn mùsùlùmí wọ́n ní ọba Solomon ara wọn ni kèsì yẹn gidi gbogbo látòní lọ gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ blọọkì ẹmẹsì bàbá ẹ blọọkì àkàbí ọlọba ẹ blọọkì aláṣọàì ẹ blọọkì olówó èkó ẹ blọọkì gbogbo wọn àfẹ bá wọn ṣe competition mọ́ táwọn fẹ́ bá wọn ṣe competition kó mọ bọ̀ péjì wa
àwọn náà ń pèsè sọ sínú tẹ́lẹ̀ o wọ́n ní mo mọ̀ péjì wa inú mi dùn torí pé òótọ́ ń farahàn nínú èèyàn bíi 44,000 tó wà online lánàá tí wọ́n ń gbọ́ wa a mọ̀ pé tiwa ni láti sọ tí ni láti gbọ́ bóyá irọ́ wa ni bóyá òótọ́ ni nínú conversation yẹn ẹni tó bá lọ́pọlọ tó bá lè dá dúró yóò máa mú tiẹ̀ ṣùgbọ́n dìbéètì kò ṣe dìbéètì mi ò fi bẹ́ẹ̀ fi taratara support ẹ̀ torí wípé àwa ò ní nǹkan kan tá a fẹ́ tà fún yín ẹ̀yin lẹ̀ ń wá dìbéètì kí torí pé yìí ní tẹ́ tà àwọn alágùsì wọ́n kó yòòyàn lọ́mọ́kà ìkan náà wọ́n pè é sáàrì kí abilábà kẹ́ àbí kí ló kọ rẹ̀ náà tó mọ káṣọ òtún bọ̀nù báyìí mo sì gbàgbé kọ rẹ̀ àṣẹ àdùkẹ́ àwọn náà ló ní gbogbo sẹ́tà àwọn náà ṣe lọ́nà Islam tó fi ń jẹun àtàkẹ́bí ọlọ́ba o àtàlásù ẹ̀fọ́ àtọlówó èkó àtẹ́mẹ́sì bàbá o àti Malik Musa o wọ́n kàn láìbẹ́tà àwọn èèyàn ni wọn ò wá láti jẹun ẹ̀yin tẹ́ bá ti fa ẹ̀yin tẹ́ fi ń jẹun ẹ̀ mọ̀ dìfẹ́ǹdì irọ́ lọ láṣẹ lódùmọ̀ ìgbọ̀ ẹ̀yin tẹ́ gbọ́ wa ó jẹ́ pé wò ní fún ìtẹ́jú gbọ́ ní láṣẹ lódùmọ̀ àṣẹ lọ́wọ́ fa a kàn ní ká tún wá sọ fún yín bó ṣe ń lọ ni torí kèé ṣe gbogbo èèyàn ló bá ṣe símọ̀ ẹ̀ lánàá bọ̀ táwọn mìíràn mọ̀ pé kí ni bá bọ̀ bóò ló ṣe lọ bóò ló ti bọ̀ fúdìí èyí bí ó ṣe lọ lánàá láti mú aṣojú ìwòran yìí akàmúdé wà ń bẹ̀ ni nípa bí wọ́n ti fẹ̀yìn àwọn mùsùlùmí jẹlẹ̀ prógráàmù tó ṣe lánàá yẹn ó tó bí 2 hours 50 something ṣá close to 3 hours ní prógráàmù àná yẹn fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa táyé pé ẹ wá fẹ́ wò tó rà stream live lánàá fún gbogbo olólùfẹ́ táyé pé wá fẹ́ wò táyé dé péjì wa ẹ kẹ́ kíkì lórí ẹ kẹ́ wá bí tí live wà táyé ibi tí live wà ní YouTube wa táyé ibi tí live wà ẹ máa rí fídíò yẹn 2 close to 3 hours ni gbogbo bí ètò yẹn ṣe lọ lánàá ó ti wà ń bẹ̀ ṣùgbọ́n fẹ́yìn tí ẹ̀ láǹfààní àti wo ètò lánàá la ṣe mú ìwọ̀nba díẹ̀ péréte ìwá láti jẹ́ kẹ́ ẹ mọ̀ tọ́lá pọ̀lọpọ̀ mọ̀ wípé àbí wọ́n ṣe ni àbí wọn ò ṣe ni láṣẹ lórí ìmọ̀lẹ́ ojú ẹ̀fín òní fọ́ ìtẹ́gbọ̀n di láṣẹ lọ́wọ́ fa akínẹ́lẹ̀ àbẹ̀rú ẹ̀làbọ̀yè pọ̀ ṣíṣe. èsì ifá iléeṣẹ́ Renix la wà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa táì pé wá lórí àìlera lọ́jọ́kan ọ̀jọ̀kan láti ní ká wá sí iléeṣẹ́ Renix ká tó bèrè pé èwo ni wọ́n nílẹ̀ táwọn olólùfẹ́ wa tí wọ́n lè jàǹfààní. ẹ ṣe olóòtú orúkọ mi ni Oyinkanṣọ́lá láti iléeṣẹ́ Renix Reshape Limited ní iléeṣẹ́ Renix Reshape Limited a ní fresh mind tea àti all purpose tea fresh mind tea àti all purpose tea kò ṣe má ní iléeṣẹ́ Renix Reshape ó ń ṣiṣẹ́ fún ìdọ̀tí ara èyí tí àwọn olóyìnbó pè ní cholesterol ó dẹ̀ wà ní onígbẹrẹfu àti ní olómi bákan náà a tún ní Túndé kit kí ni Túndé kit ṣiṣẹ́ fún ní iléeṣẹ́ Renix Reshape Renix Reshape tún dá àrà ọ̀tọ̀ sílẹ̀ fún Túndé kit fún ìwọ tó bá ní ìdíwọ́ ìdìnà ní ìdí iṣẹ́ àbí ní ibi iṣẹ́ àbí ní ìlú òyìnbó tí iṣẹ́ ò lọ déédé ní ìlú òyìnbó tó wà àbí tí visa ò tí rẹ́dì ní Nàìjíríà àbí ní ìlú òyìnbó wọ́n fún Túndé kit ní ẹ̀rọ ìdíwọ́ tàbí ìdìnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ẹ bá ní àti ní black charcoal mouthwash wà fún ẹni tí ìwọ tí wọ́n bá ní akokoro ní ẹnu tàbí ìwọ tí wọ́n bá fẹ́ kí eyín ẹ̀ kó mọ́ tàbí ìwọ tí ẹnu ẹ bá ń rùn black charcoal mouthwash ní iléeṣẹ́ a tún ní àrà ọ̀tọ̀ man booster kit fún ìwọ ọmọkùnrin tí o bá fẹ́ tẹ́ ìyàwó ẹ lọ́rùn tàbí o fẹ́ tẹ́ àtẹ̀kànlẹ̀ man booster kit ní ẹ̀rẹ̀ ní out combo ó wà ní onígbẹrẹfu olómi àti onítì ìwọ tí o bá ní ìfúnpá gíga ní BP knockout combo wà fún ẹ kàn sí wa ní iléeṣẹ́ wa ní Renix Reshape Renix tún pèsè fibroid ease wà fún ọmọ obìnrin tí ó bá wá ọmọ àbí ìwọ tí o bá ní ìju fibroid ease ní ẹ̀rẹ̀ ní iléeṣẹ́ Renix Reshape Limited. diabetes tea àti diabetes capsule tí à ń lò fún ìtọ̀ ṣúgà Reshape a ní oògùn fún àwọn bàbá wa nílé tí wọn ò lè ṣe dédé àbí tí nǹkan ọmọkùnrin wọn tó ti dẹnu kọlẹ̀ òun ni à ń pè ní ìdákọ́lẹ̀ kit ni a ní olómi a sì ní onípọ́dà bẹ́ẹ̀ sì dẹ̀ ni ó wà ní oníkóró ní iléeṣẹ́ Renix Reshape. ní iléeṣẹ́ Renix bí a ṣe ń tọ́jú àìsàn ti ara bẹ́ẹ̀ náà ni a ṣe ń tọ́jú àìsàn ti ẹ̀mí which is spiritual problem fún ẹ̀yin tí ẹ bá ní ìdojúkọ kankan tàbí méjì ẹ kàn sí àwọn nọ́mbà tó ń ṣò lójú screen yín. ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí iléeṣẹ́ Renix Reshape lórí àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọ̀nyí +1832
8989610 tàbí ìwọ tó bá wà lórílẹ̀‐èdè nàìjíríà ẹ lè pè +234 810 669 7156. Renix Crochet ìlera rẹ ló jẹ wá lógún o.